If our government cannot do anything at this point, Nigeria is sitting on the Benue State has been besieged for a very long time. Wọ́n ti ń dojúkọ Benue ti pẹ́, kì í ṣọ̀rọ̀ X-Men ní problem ti Benue State ní nìkan. X-Men is just minor from the problem ti Benue State ní, in the sense pé there was this video that was circulating about gold mining. Come set up company here. Only run away. Capital Flight. Maybe this is a limestone company. Only run away. See airstrip. No be plane take thank off. God for technology. Technology will get carry. See airstrip now. See the end. Airstrip take off. For inside Kogi, when they say Kogi no get airport. See airport inside Kogi. Airstrip. Inside Kogi State. See now. These are the reason why they are killing people. Killing because she won't fẹ́ràn jẹ́ kó nìkan. Bẹ́ẹ̀ Nigeria. Ṣùgbọ́n tó bá rí wípé lórí àwọn ìgbé tí wọ́n ti ṣe research. You see, our leaders, our olórí wa ní, they have a lot of questions to answer. Our leaders have a lot of questions to answer. Èmi fẹ́ believe wípé kò sí past head of state, president ní Nàìjíríà tó mọ àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan àbí àwọn state kọ̀ọ̀kan tí àwọn kan àlùmọ́nì wà. Gbogbo wọn mọ̀. Then àwọn tí wọ́n jẹ́ military, they know it. They have miners tí wọ́n pé wọ́n ní àwọn miners tí wọ́n constitute láti máa ṣiṣẹ́ fún wọn. They have a lot of them. And wọ́n dẹ̀ ń jábọ̀ fáwọn kan. Ó láwọn kan ó láwọn foreigners tí wọ́n ń tà fún. Ó ní àwọn owó tó máa ti gbé sílẹ̀ fún wọn. So it's deeper. Àwọn tó nílẹ̀ tí wọ́n bá fẹ́ filẹ̀ wọn sílẹ̀, at the end of the day, wọ́n wipe wọn out. They now take over the place. Ta ló fẹ́ dúró síbẹ̀? A lot of time ni àti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Benue State, ní Kogi, ní Niger. A lot of, those places ó ti wà besieged ti pẹ́. Ẹ jọ̀ọ́, ṣé tí Nàìjíríà ò bá lè dẹ́kun ogun abẹ́lé, Ọlọ́run má jẹ́ ká rí wàhálà. God forbid bad thing. Tí wàhálà bá ṣẹlẹ̀ tó jẹ́ international, kan ṣáà má lọ fẹnu kọ. Àwa ní head of kìnní kan. Tó bá ti lọ fẹnu kọ, Ọlọ́run tí koríko méjì, tí ẹni méjì bá dẹ̀ ń jà, koríko abẹ́ ẹ̀ ni orí máa ta o. A rí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri. Iran àti Israel. We saw what is going on there. We are seeing videos. Ogun ò dá o. Ogun ò dá. Ọlọ́mọ ò ní mọ mọ́, aláyà ò ní máa yá mọ́. I saw a video. Wọ́n ti pa gbogbo family, ó kọ ọmọ yẹn nìkan. Ṣèbó tí wọ́n ti ẹ̀ tí ṣóhun kù pẹ̀lú bombing ni o. Tí tó ṣẹlẹ̀ ní Benue lọ́wọ́. I heard in fact, from what I heard, and from the look of things, these people, wọ́n á fi wọ́n lára balẹ̀ tí wọ́n jẹ́ kátẹ́gùn ò fẹ́ sí kí wọ́n kó ọlọ́pàá kan kó military síbẹ̀. Tí atẹ́gùn ò bá fẹ́ sí táwọn yẹn bá kó wọn kúrò, because wọ́n mọ̀ pé wọ́n máa relax. Tó bá relax, the rate tó máa fi wá padà wá, ó máa lágbára o. Now, you see, I don't know, maybe ojú tí mo fi ń wò ni. Kò yẹ kó sí negotiation fún àwọn tí wọ́n máa ń terrorize orílẹ̀-èdè or community. No, they know them. They need to go after them. Kí ló dé tó jẹ́ wípé òṣèlú náà máa fi ń gbogbo nǹkan lórílẹ̀-èdè Nàìjíríà? Why are we negotiating people's life because of ambition? Why are they negotiating people's life because of the wealth, because of self-interest of particular people? Why? The government have a lot of questions. The government have a lot of work to do. If they truly love the citizens, ṣé bí ìjọba ní àwọn ọmọ ogun, the militaries, tó jẹ́ wípé tíṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀, ogun kan bá ṣẹlẹ̀, wọ́n ní wọ́n fẹ́ lọ support àwọn kan ní ìlú orílẹ̀-èdè kan, wọ́n lọ fẹ́ lọ gbèjà àwọn kan ní peacekeeping. Ọ̀dọ̀ wa ńkọ́? Don't we have those things? Wọ́n ní drone, and we can capture those people. Area view, you know where they are. You can capture them. But torí pé wọ́n ní bàbá àṣàlẹ̀, torí pé bàbá àṣàlẹ̀ wọn ó jẹ́ abẹnugan.
àwọn náà lè pàṣẹ wípé ẹni báyìí ló máa wọlé ní agbègbè táwa nítorí òṣèlú, nítorí owó, nítorí ọlá, nítorí ipò àbí nítorí kíni. Tí wọ́n bá ti fún àwọn section kan lágbára láti máa gbébọn, tí wọ́n fún àwọn ẹ̀yà kan lágbára láti máa gbébọn, tí ò bá ti sí equality before law, why kan ṣe lè máa ṣe bẹ́ẹ̀? ṣé elétò ààbò ni wọ́n ní, àbí kí ni ẹ̀tọ́ táwọn ní láti máa gbébọn? Kí ni ẹ̀tọ́ tí wọ́n ní? Kí lọ̀bọ fi ṣorí tí náà kí ò ṣe? I am not inciting anything, but the government just need to look into all these things. Now ẹ jẹ́ sọ kíní kan fún wa. Ṣé àwọn tí wọ́n wà lókè òkun, àwọn tó wà lókèrè, àkọ́kọ́ ṣé tó máa ń gbọ́ irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀, ṣé inú wọn máa dùn? Ẹbí wà ń bẹ, ará wà ń bẹ, ọ̀rẹ́ wà ń bẹ, ipò rúru ọkàn máa bá oníkàlùkù. Ẹ ṣì yẹn lé ní. Ṣé wọ́n á fẹ́ wálé? Tó máa fẹ́ wálé, inú hílà ìlú náà máa wà. Tó máa wá fẹ́ wálé, ẹni kan máa bọ̀ kan wá dá iléeṣẹ́ sílẹ̀. Ṣé tó rí tí state yẹ wà under siege ló máa sọ pé òun fẹ́ wá dáṣẹ́ sílẹ̀ ní state òun wá dá iléeṣẹ́ sílẹ̀. A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tó dá wá tán wá tí wọ́n lè lọ padà mọ́, tó yẹ kó kù wọn ní America. Sorry, don't let me mention. Tí wọ́n gbé òkú wọn lọ tán ti jẹ́ ọ̀pọ̀ wọn onílùú wọn ní tá à ń sọ yìí ni. Wọ́n gbé òkú wọn lọ pé náà wọn ní tí wọ́n sin wọ́n síbi, wọ́n á gbókù wọn lọ, wọ́n lọ sí wọ́n nílùú wọn nìyẹn. Àwọn foreign investors ń kọ́, will they come here? Will they come? No, they will be scared. Why is it that an individual is the one fighting for us in Nigeria? Now, for you to know, I am not doing this video for viral. I will cut it and I will repost it. I have a space that I'm using in order to do my live stream. But I decided to just do this. Maybe tí mo bá tiẹ̀ sọ, maybe ara mi máa fúyẹ́, maybe máa tiẹ̀ ro oorun sùn díẹ̀. People are dying every day. And in some countries, wọn kàn ní no immediate intervention ni. Tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kì í ṣe 24 hours. Kì í ṣe pé wọ́n máa gbọ́ ròyìn nínú mídíà tàbí mi ò kárí pé mídíà mi ò tiẹ̀ lọ sórí tàbí individual kan ló ẹ̀ṣẹ̀ máa announce. No. Government they have every agency on ground láti rí wípé kẹ́ntì bá ṣẹlẹ̀ wọ́n tètè, there's going to be a prompt intervention. Nigeria government, please wake up. Wake up to this responsibility of protecting the citizens. I'm afraid, ọlọ́mọ yẹ kó rí bẹ́ẹ̀ o. Ogun orílẹ̀-èdè sórílẹ̀-èdè ọlọ́mọ jẹ́ ó ṣẹlẹ̀ o. Ogun abẹ́lé àti ìjà ọlọ́mọ yẹ kí èèyàn ṣẹlẹ̀. Tó bá dé ọlọ́mọ jẹ́ ó ṣẹlẹ̀ o. Ọlọ́mọ jẹ́ ó ṣẹlẹ̀. Orílẹ̀-èdè táwa wà yìí kọ́lọ́run kó jọ kó má jẹ́ kí bí orúkọ ó ṣẹlẹ̀. Mo gbọ́ ẹmọ kan tó ń prophesize, ọmọkùnrin kan. Bóyá Ọlọ́run ló pè, bóyá tó ń sọ, òun ló mọ̀. Ọlọ́run kó jọ kó dáàbò ibi táwa náà wà yìí. Ìjì torí pé àsìkò táwa yìí òpin ayé ti dé tán. I'm telling you the truth, it's a sign of end time. Kò dẹ̀ sẹ́ni tí kò mọ̀gbà tó, kò sẹ́ni tó mọ̀gbà tó máa yá. Kò sẹ́ni tó mọ ọjọ́ tí, because nísìnyí báyìí bí kéèyàn máa sùn kó má fi ojú méjèèjì. Don't close your eyes. Don't sleep with the two eyes closed. Don't sleep with the two eyes closed. Right?